Edo ya wabokia o wabedene etu edo ya o edo na wera me edo ni ro wa tu edo ni risi wabedene wabowie o wabavan o wabota da debo ni da do ye tumange sewi obowie o wabavan koyo obi ogie zamo ogie san obi ekpen no wa sabade bawe o ebo yave wa vere o oga ya toge do obi so edo na wata edo na wari koyo wabuta o wabava o wabuwe o wa ya tuta o ben makala yi ma be la be na wa yi okeke no wa ya de nwan ya yota na ya no na o otare na we bu o ibota redo na hi o ibota redo ti ma we o le ge Constance so ya we obokian o bioki oni wifi ere wa na obokian o ya ni ke ya wo wati bi edo ya re o kenire webo keniro wa ibota redo na na hi o ere na dobu wagandi eru ngiosa na ya so o wagandi eru ngiosa don ya ma sadobu awa wesi o sadobu ya de na nuri ni ma wesi oyi da gbebe busu okiun ogiaba na be busu obi kiuta na be busu oni di egbe ma be ni wina won be no ve wa he wina won o sadobu no go do awon na won tuto e ro uyo we ipon won wo ro won wo ara pon won kan tara ro wo kan ma na do ma si koko ma do wo re bo won o are no wo won ni ma tena ebi ni ma ta na ma we na ufian gbe ni ma wa gi ma mi e bi no ma ni ma ya yin o dagbon wa fian gbe do ni ma ten do mu o ya fian gbe we ni ma mi yo bo ni ma nka o ni ma ki ke ni ma be ni Jesus Christ no nya wa isa ibota re de na ere na dobu ere na dobu edo ya boere edo ya ipitan ere ti ya boe se edo pitan edo boere ete do buitan ete do bue itan ete do pe ere o edo bue ere edo pe itan wa mgbe o ere na do bue ma ya so we makayo we kebe ade no o gagege we o no mekina to bo mekina gbae maga ewe na ha no ahiun inu no ehin no maga ewe hin na okeke are ba do yo pado yo wa no ere wa bokan o Solomon demu de abokan o osaze akini me abokan o osaya we abokan o ese wi abokan o ai very bai ma so o edo wa chebo ya do ma so o aso wa re edowe aido tie eren wa manvo wa ebie va agwala ba eva na ke eva na edowe aido hie eren wa manvo wa bogide ba aido hie eren nenemi manvo nenemi
Body hacking of then I mean. Okay, oh, going. Okay, oh, going. Hey. Okay, oh, okay, Anamayo. Hey, we are not now. Okay, oh, going. Aha. Hey, about me on you here. Hey, yeah, we go. About it, we go. I don't hear. Nenemi, o man vo, nenemi. Oko? Agage o. Okay o, going, 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 on the going, on the oh, going, on the sen. Christy, don't be at the ball. Going, on the going, gone. Oko boy na. Ona na kwere na o wa we magari ayi. Eh. Oko ma. E bi do wa we ta degbe. O wa ma yo na re a. Tabo. E do we. Ai do ye na. Wo gi do wan igogo. Ai do ye na igogo. Manvo. Manvo Madare. I do ye na igogo. Manvo you vadam galabo. I bay. Inabule le book yan o ku yo. Constant say awe igogo Bay. Igogo. Ogbe odo karo. Ọtí ọ̀hún ọ̀ma gbàgbọ́n ẹ̀yìn kò má bẹ kò má bọ dẹ́gẹ̀ má bọ so gbọ́pọ̀ bọ̀ òyà ẹ̀ bọ̀ ọ́ni ìṣèpáyìn constant sayẹ̀wé àkíndìmẹ̀ ìgògò ọ̀gbẹ́ má bọ òwe ọ́ni ìgògò má bọ yẹ́rọ àkíndìmẹ̀ ìgògò má bọ ok òwe ìyàwó kí sílẹ̀ fẹ́ sọ́kè ẹgbọ́n wẹ̀ òkú rẹ̀ àkíndìmẹ̀ ìgògò má bọ ok ọ̀dọ́ ìgbẹ́gbọ́n má bọ má bọ náà ok má bọ àkíndìmẹ̀ gbé ìfọ̀ o Rita ìnàbúlẹ̀lẹ̀ ìgògò má bọ ìgògò ọ̀gbọ́n bọ náà o bẹ́sìn ayẹ ìgògò má bọ rí má bọ náà o ayẹ bọ sẹ́gẹ̀ sẹ́yẹ̀wé owó ìgbẹ́gbọ́n ògbẹ́ dẹ́mùdíà ọwọ́ wẹ̀wò yìí mọ́ òun mọ́tò yìnyín yìí dẹ́mùdíà wẹ̀wò o ìmáyé dẹ́gẹ̀ o dẹ́mùdíà. Dẹ́gẹ̀ kó náà wẹ̀ wàhíà bọ́tà ayé gbèrèwá ọmọládìá o dẹ́mùdíà ọmọládìá ukari una we dọ́mọ bàbá ọ́ ni o wò nípò kí ìbáná wẹ̀ wàhíà bọ́tà òwò ní ẹ̀sìn òun náà ò tún àyà ọ̀fọ́ níkẹ́ ọmọládìá bandẹ́gọ̀ bí wọ́n wọ̀ ó ká o ọmọládìá òdì à ukwesende ọmọládìá òdì à yóò dẹ̀gbẹ́ rẹ̀ ọmọládìá òdì à yíyé fàmúlà ládìá ẹ̀yí tá bàbá lókà wọn náà wẹ̀ dọ́mọ bàbá lọ́ni òwò nípò kí ìbáná wọn náà wẹ̀ wàhíà bọ́tà ọ́ nípò kí ìbá then ọbẹ̀ máa ń rí
Okay. Okay. So why ya didn't be bank but what? Don't be up about us supply, my people body what? I don't hear and go my boy. Why you nikai? Nikai. When we run here, if you're not here, you go away like that. You wait like that. So what when I could do here, we don't want to cry. Hey, girl, no double. I get I hear and you go away like that. You go to toy for him, but we're not real like that. Don't real like that. You go man for you go for you. Even the maule, you so do for it. I'll tell you, run down the highway. I will go away Africa. The man, if no you go, no do for it. If you ever have a guala, if you ever have a guala, wow, what very late. A gege, everywhere. Oh, why, man, oh, I beg, wow, wow. Everywhere. Oh, why, man, I beg, wow. What you think that? What you think? Oh, why, man, oh, I beg, nanami, huh? What do you think? Gege oh, why, man, I beg, nanami, huh? Gege going, oh, what do you know? What do you bet my old going, I don't know why, mamma, I beg, nanami, going, going, Eva, going, okay, oh, you said, okay, oh, yeah, going, gone. A fool. Oh, okay, what gaggy agman, oh, na, do sugar go down. What gaggy? What anyway, oh, why, ma, I beg, wait a minute, uru, I beg, uru, the correction, ugbo, whatever. Oh, why, mamma, I beg, uru, ebe, uru, kebugbo. Do what again? The nice well, oh, why, mamma, I beg, uru, oh, I beg, I beg, uru, where Borubo, and I hope, or where Borubo or Mamba. The ones who were I Borubo, or Mamba. I hate that Borubo. They are one mamma, you Borubo. Bako Ruwa, other Boru. Borubo. I don't Boru. I beg it, or the other tower. I beg it, Urubo, but by it beg it. I beg you, what else you want? What you want? What baby? What boru? On a big. On a white man, as a tia sing one will go. Oko, no me do. What could do? Qua. I give me. Uru, Kebu no. I mean, what I go, Gabaco. Constance, I will. Uru, oh, Bangwa Uru. Kebe ugbo Constance ya we ogbe sorry madam dia oru kebe ugbo ogbe uru no oru
Okay, obey. Any demudia. Nabulele. Uru, no. Uru. Uru, okay. When you have one, uru, me wala, uru. Nabulele. Ugbo, blessing here, uru, there, uru, ROH, uru. Ugbo, say we uru daga ugbo gbe akidime aiporu ugbo okay adaga ataba o why mama aiporu ugbo okay aporu ugbo o ma gba o apege ge tawo atawe na akidime tawo òwe máa ń wà àìpègè bí èyí pègè uru ugbo àpòrú ugbo dé òwe màmá àpòrú ugbo wọn yẹ kàtàbà bí nà àpòrú ẹ àwọn àpòrú wẹ àpòrú wẹ wọn ní àwọn àpòrú ugbo do wa mama so ti ya si hun àgbogbo wa do wa be mama wa so gbo àwọn àgbà mo do wa ti pe boru ti e oni le wa oni mo boru wọ́n bí aluga na gunero okay obvious okay uru okay uru no uri we uru we ugbo gbe akidime o de gbegban gbe ya wa gbe o bobo hey wa mado obedo wa gba wọn poru gbo abi na yori ka we dege èmi máa ku afi obe owo ma ja ka egbe ma na wa ese ti asugbo e ti ya si wọn oni o wa mama David ma David wa we usa ti asi wa gbogbo dere obedo o ga o wa hey ebi ba we kwa lona edo we agata me okuo ige nenemi akia ebie oga ye nenemi de okura geo edowe agata me okuo le wa akia ebie oga ye wa de wa geo edo di mo se agata me okuo le nenemi ahia ebie oga ye wa de de mo ide ba agata mo okuo ge ibata amon boy evie no mo yuru do oga ye nenemi de kedon yo de na de esuku esosu we de yo de na de wa ye de me okay o going owo going eva going eha going eden going ise going eha going hion wow tawo edo we agata mokuo ge wori mo eva atamokuo ge eva akia ebie oga ye wori mo eki de agata mokuo ge eva akia ebie oga ye eki de eva yori mo eki yori mo
Why you kai? Again, there our kakaboda me here equal. I be here when you are with me here. Anyone that the end I'm your toy well. I tell Moko win a boy, I agree. Even who I was at a Moko gave Jackie. I didn't about or at a Moko if I don't have it, or why Jackie or was sure where water. Oh, I know I will not make a kibble doddy. Oh, I tell them, a very year, I was it? Yeah, well, okay, yeah, yeah, my, oh, yeah, okay, yeah, I mean, ready for you. I'm a think back. Look at me, dear. Why do my dear? Why, when you are, why, you're great, you're great. I don't even have one. Tell my devil, I gather with long bell. Tell my devil, okay, Emma, at a mogo, Emma, area. Oh, bet. So, my way, my, if you have fair way, me, Mao. Avec mi ebe avec mi nze avec mi elubo asamokwu gị ịba ịmụ bodo ịmụ ịma ayé kì ẹdị ògbẹ o kóńtà sáyà wèé mà kẹ̀kì ògbẹ o èèmà yẹ́dọ̀ wá ẹ̀ èmi mà wá èmi mà wá wá gbọ́n ká ẹ̀ ayé wẹ́n wà mú mà rẹ̀ dẹ́wẹ́ akéde mẹ́ èèmà ẹ̀kì èèmà bẹ́tà Friday ọmọ agbọ̀n èèmà ẹ̀kì ok ọmọ agbọ̀n ewé mà kìrẹ́kì ayé èèmà ọgbẹ́ ayé èèmà náà èèmà ọgbẹ́ ẹ̀sùn wa ayé ọgbẹ́ ẹ̀sùn wa àkàmọ́kù èèmà èèmì ẹ̀ ọ̀yẹ́ kẹ́ẹ̀dẹ̀ ọ̀táyò ọ̀táyẹ̀wò ẹ̀sẹ̀ wì èèmà èèmà ìnàbílẹ̀ lè bá ọgbẹ́ iye Osaven Yobo of Oyobo one of Holland. Ọgbẹ́ Oyima Osaven Yobo ọ̀rẹ́ Holland. Ẹ̀bí ìbò òdòwò yìí ọ̀rẹ́ nàta. Ìwà ayé kìbẹ́kì ọgbẹ́ sọ́dọ̀ bọ̀ débìjà. Rita. Ọ̀gbìn mi pààyè ọwẹ́ Rita ọwẹ́ ọ̀rẹ́ ìgbọ́n nà èyí máa ń tẹ́gẹ̀ ìbínú gbọ́n yìí bá dẹ́mùdíà ọwẹ́ ìgbọ́n nà ọmọ ahọ́ ni ìyẹn dùn mí mà ó ọwọ́ máa ó nìyẹn dùn mí mà Rita wòye Rita wọ́n máa ó nìyẹn olùdùn mí mà wọ́n máa olùdùn mí mà ìmà rẹ̀ yẹn gbé ìmà ẹ̀dùn yẹ wà gbẹ wà yà àkóbọ̀ nà dóó yà wọ́n yà sí wọn o. Mẹ́yọ̀ ọ̀nà yà sí wọn kúrò ọ̀wẹ́ ara ta mọ́kù ebi ọ̀rá yẹ kí ẹ dé ẹ̀yìn lè dé o ìyára ta mọ́kù ebi ọ̀rá yẹ kí ẹ wò ẹ̀yìn lè dé o ìmọ̀ àwẹ̀ wò ìgbélé bá ọbẹ̀ èdè o ọmọ àgbọ̀n. Bá a mọ̀ wẹ̀ ọ̀wé màrún dábò ìkú ní ìyẹn kẹ́kì dé ní àdòdùn ok òun yẹn kẹ́kì dé ní àdòdùn
Okay. Don't be well. Don't be well. Don't that be me. Oh, that working. Okay. Hey, particular house as you want it. Hagata me, Hagata Moku. There in a area. All right, yeah, kid. Way, do. I could buy the particular house. Wakabe particular house. I'm a kubona. Eh, na. Very good. I tell you what we do. Wow. Woo! I do it of you. I do well. Okwo no. Negbe. Ahe. Wa. Na. Aga he ne. No man. Negbe. Ogi. Wa. He. Okwo na weki o. Aga ekpo body ko ba. Da iku o ma gbona. Ya nzega da gbona. I do well. Okwo no negbe ahe wa ina aga he ne no ma negbe ori wa he Okege iyi man res Holland o do guyan bo grebo do guyan rebo abi pe na ya ma ka bo kiyan we ya ma ka bo le baba kiyan ọ̀nà líle bàbá kí á ẹ̀rẹ́ bọ́bá wọn náà. Ẹ̀dọ́ta o, okùn náà máa ń ẹ̀nẹ́gbẹ̀ ẹ̀dọ́ta àwẹ̀, okùn náà ẹ̀nẹ́gbẹ̀ àhè wáwáwáwá náà. Ara hè ní náà máa ń ẹ̀nẹ́gbẹ̀ ọ̀rí wáwáwá hè. Gòyìn ọ̀kẹ́ o. Gòyìn ọ̀kẹ́ o. Sí, oko. Going, oko. Yeah, man. Oh, well, maybe in the quota. Why get Bonavi Mikra Tianco? Oko? Going, gone. Oh, you go no. I don't wear. Okwo no negbe ahe wa iriba ema wa gbe wa yo ema eho ema egede ahe mana aga he ne no ma negbe ori wa iriba tie ori tie made tie Ayo ni kai. Egenede. Ugoda we no ma ye opia. Opia ri ba bo le ba. Eri ba o ta ni be ni ba o ta mi ma wa lo. Oko ni awa le ma. Opia ni o en go ya ori e ko. O he ba ni o he da. Okwo ni do ayin mi a o do ayin mi da fo o do digwe ayin mi ogbenso ipede a o baba ni egele ri ba okwo ni ya o ya ta me ere o da fo o ya ta mo tin o da fo ni e de ba e no de ade o ma ri ba o ma ri o wa buyen re o ye ba bi awo na o ba ri e ba o wa we boyo ti on ko o so wa digwe o ti wa ba ri e ba o ba ri e ba de ade o ba ri na kana o ko ni e ba na ni ye me ri oge o ha me ki e but abi ma ri e ba bien yan yo be o ki e ma bien o be ye ko ma bien baba ni no he ba ni o ye ko ma bien ugbon so ya ri yan ton wa so ya ri yan ton wa ayan be de o me ye he gele de
oya kwa le de guy no ya won de abin guy nu da opiani mari ba e bo no ta ma re do de ba irin organi we organi do tave no wu o tave no wu yan gba be gboko ni we ku we no we do ye we na we yan we no digwe o digwe yan we no yin ya o yo do yin ya gbogbo te de mi ni we gbe yan fian wi yan we no le ba na gbe oni yan wi yan fian ye o we wa weso ha we le ba kede de pa o le ba ota wa mo da fo o le ba o ko ni no yin ani to en egbe e o mana yo ge ona bi ya ta mo wa bi na dogun yan yin odo o ko no ma en egbe wa he mane o ko no ma en egbe ori rie Emmanuel danu we o ma ewu ni ye wa rie oh well yeah oh well boy ma ye wa rie da ma kweri yo ya mufua oh well ma ndi wa boy Oni ogu don ni gba Ibadan ni ba ri wa e ma le wo ma de gbe o wa ri o bon wo o we ya ge mi wa o bon gbogbo e gele de o gbogbo e jo se you know oga re wa no gbe iye osa me yobo èdè ni wà máa gbọ́n sí òsàmẹ́ ó sì àmì òsàwọ́mí ní iyì òbí ọ̀ sàmẹ́ yóò bọ̀ yà gbẹ̀rẹ̀ jẹ́mbà ọwọ́ èkó náà ẹni gba uyì náà uyì o ọwọ́ àti nọ́mbà ẹni gbé orí yóò yà magbe ayi bi sẹ jẹmu di ọkì ọrẹ wà á dẹgbẹ gbọn constant sẹ yàwé ìbá yé ògùn náà ẹni gbé ayé ìbá yé ná ìbá yé ẹwọ sí ìmà ẹgẹdẹ dẹ ìmà náà ìbá yé náà gbẹ o àti nọmba ẹni gbé orí ìrìọ gbẹ o orí rie tí mi rí ọ okay ọgbẹ o sọmọ ọdẹ mi dá ìbá yé kèmí rí ọ ọgbẹ o akíndìmẹ ìbá yé kèmí rí ọ akíndìmẹ wọn ni yọ orí rie ọdẹ mọmọ orí rie òwe gbẹ ọsàyàwó ẹsẹ wì ìmà bẹ́ẹ̀ o ọsàyàwó ọgbẹ́ fífa o ọgbẹ́ ìṣòwà ọwọ́ àgbẹ̀ ìṣòwà oko náà lè gbé ahè ìmà náà wà á hìdí níbà lè gbọ́ ìdí ọsàyàwó ẹsẹ wì ọsàyàmẹ àmì ẹsẹ wì gbẹ ọbẹ sókè ìmà kèmèrè ọ gbẹ iye osàmì yóò bọ ọdọ gbẹgbọn ìbá gold orí ìhìn òkè wàá gé ìhìn ó tó agbọn òkè yíyẹ gbẹ ìhìn ọdẹ bá wò asẹmọta náà pọ bọ nẹwò ya bàbá sẹlẹmọdé mi pọ bọ nẹwò ya lórí ìyàmù ọbọkàn o màmá yẹn dẹgà o ẹ o
Sama de okubo na boya. Selama de boya enu onu tamana. Owe umae mwegbe. Umae mwegbe. Okay. This is okay. They were so rigid. They were very rigid. They're so rigid. I don't be attorney. But so you so I'm not your bottom to me. I your good one. I went by my year down. Metayave with Vasopa or Peno. You think I will see by no quote. You are in a man. Yes. I didn't go where you are. I didn't go where you are. Oh, yeah. Oh, oh, you're not hungry, man. You're not hungry. You're hungry, you eat your food, man. Oh, you can go ahead, but you can go ahead and find some food somewhere, man. You born one of Holland. Not born. Wakubana do yao. Bubana verima. Bubana vijima. Bubani kuna negbe. Woo! Anagadu. Why, man, who go buy the boy where he's not ready to eat. He's not ready. Oh, wow, take you. I don't well. Oh, why? We no. Wa. Do. Wa. Oh, why? I don't well. Why? We no. Wa. Do. Wa. Okuwagage were working o. Okwa here we no. Wa. Do. Wa. Do one money out. Do one go. Going? I don't work why we no. Wo. Do. Wo. Okay? Yama. The daughter. Oh, why? As in, la do that. Oh, wait, no. Wa. Do. Wa. Going? Yama. Going? Going, okay, going 2, going 3, going 4, going 5, going 6, going 7, going gone. Mami, no. Okay. Anyway, oh, why? Oh, we no. Toi. Do la. Oh, why out there? Blessing I hear. Oh, we no toi. Gala. One. No toi do la. Constance Yahweh or $12. Where is he? And I'm a married a bonsi. So I will have what I'm able with bonsi. Okay. Or why we know $12. What's a dog wire? What's a do you again? Nakana? What's a wire 1 year? A zeni, not your choir. Who can book back to Nunga as SMC? Oh, a cool I live as a Nika, I live ya. Oh, why I call all et toi ye. On your war on toi, non, you wait on the better. No, better. All that again. You have a good deal. The good deal. No, $4. I like bay. You know, come on, I don't walk, among.
Blessing I hear, not $2 $2. Buy, take care of Befo. Constance Ayawe, or not $2. Buy, is a of Holland. $2. Buy, Osayama, I say we, $2. Buy, Christian of Yasogi. We no le no le one bed. So madam, so people do get expo before they ride. So what you want so you do yoga regi on your expo. Why yoga regi? Why yoga regi? When in my wanna, you might hear with me. You might have a cocoa guy in Kubu. I hate a go angry. I mean, not you. Not in the hour teacher when you my boy put it. I be all. If my hold on to our gear, not do I got me, not by our way, that way. Or go to Gamma. Wahua. Then I'm on every kaye me. Men, we go down and mabby in no boom. In my way. In my better down, I was so even with the four. Even a time ever do. Even anyone so. We even not been a bomb boy here. Yeah, with him 1 year, make it look more like that one. Wherever, where? You know. So, every yoga reggae. Nobody on what we say, every yoga reggae. Oh, why we not $2? Only by where my Africa. I real. No dinner, I cow. No dinner. No, they knew what a bambana. Ayaka. Ugo, do. Wow. And over. Aga he kochia. Aga se. Wa. Na. Wa. And over. Aga he kochia. Aga se. Wa. Na. Wa. Bogire ba mi ba kwalo. Aga he kochia. Aga se. Wa. Na. Wa. Going, don't want okay, don't ban for bamba. Going, okay, going, gone. Woo! Do one who the bon. Otaomo. Edowe, I had cokia. I got say, what you take. Either a hill na die ara he kokia ara se eke na die ehe na die abaigbe iye sabebo ara se ke na die ogbe sukun me ugba so we ni gbon na ehe na die okay bless you here eke na re die aye na die na re na die dere die sawe eke na die ogbe sawe ogbe so wow to mo do dia eke na die ogbe ogbe so wide dem dia Etiosa TV abokia o me na kikewe na ba mi okede rade eke na die ogbe o sadze akidime ehe na die ogbe asamuta na bulele share and share Rita obewa o wa gboro na wa ko bone bu wa ara kokia tase da yo kiri opa wa ya kan agbona aka uta bon
Obe de o. Ebi va ave gba lo bona. Ebi va wa mbo na na. Obe de ga yo wa. Edo we. Ama di weki. Agiri. Wa ge nonya wa. Ama di weki. Agiri wa ge nonya wa. Amadi weki agiri nenemi ge nonya nenemi. Edo di no wa daga ya. Agege o. Going, okay o. Going, okay o. Going, okay o. Amami dogba o ye yan wa. Edo te wa amadi weki agiri nenemi. Ha. Oni we logo. Ido ofofo gbe ba won. Agion. Going gone. Tambo. Edo we amadi weki agiri whatever igo agiri igo ge nonya nonya igo kebe ya you know agbe so about them da igo gbezuwa etiosa igo pano bopa igo don't poke ro igo ge nonya no we igo ari igo ge nonya igo what are we no igo ge nonya igo what are we no we tell you so gba nonya o ma se iye osa yobo igo kebigo igo ge nonya igo okay sayawe igo akidime igo akidime igo ge nonya ebagbe Junior Daniel waboka oju igo ge nonya ugbe ti se vesuge igo ge nonya igo gbe obobo wa ya wa o apobo ni wa o edori no wa ekesuge ede wa o wa ekesuge odeba ọdún kan pa o ọpẹ náà dékẹ náà ayọ náà yẹ edo náà yẹ edo òkìkì máa yà wọ ni bọbẹ náà dà eni náà dòhe eni ọ ìsọgbé ìhó wà bẹni wà tà ní ìhó wà bẹni wà tà ní náà ẹbí ẹgọ ìhó wà òye bí náà kàwé gbọ́n o máa ń yẹ ọdá sí kàgbọ́n. Ìhó wà going ọ̀kẹ́ o ìhó wà lọ́gọ̀dà gbọ́n going ọ̀kẹ́ o going ìhó wà going gone. Ìyá bọ́dá lọ́gọ̀ wàdà mú ẹ̀gẹ́ tí a yóò wà rẹ̀ ìtọ́mù ìrì òwe yóò wà sẹ̀ ìrì òwe àwa ìgbẹ̀ Etiosa TV ìhó wà ọmọ gbá ìhó wà náà aró
H. So madam dia Yehovah magba leo aro no H. Junior Daniel. Eko wadi and yeme oko akuboda. That's very good. Eko wadi and yeme. Magbenso adobe manta. Rien man aro H. Rien aro H E N. Aro H I-E-N. Rien man 3 3 3 Rio Rikeka 3 aro H oh 3 Eko wadi and yeme. Eko wadi and yeme. Constant say we yo wa ogbe o say we wa gbeso wa o glory yamu eho wa o magbefu kekere glory yamu akidime eho wa eho wa no eho bless aye eho wa eho wa Friday mo agbon eho wa no Friday eho wa Rita Nambulele or Akbon Waya o someone double Akbon Waya o Akboni Anabay. Hey. Yahweh. I don't say Yahweh. Yahweh. Oh my they can Yahweh. What do you look at them? Going Going Oh no look at them. Going gone. Taubu agbawo wa gbon sun. Taubu gele Iyi awi Yahweh be Iyi awi Oni we mo gere asisi. Agbon ya wa yo ayan. Friday mo agbon Yahweh ogbe. Blessing aye Yahweh ogbe. Edoge Debbie Yahweh ogbe. Adoge Debbie be me de wo so obukan o. Iye ra me. So mo do Yahweh ogbe. Akidi me Yahweh ogbe. Akidi mo ye capital I. Anokwa ayagbon. Junior Daniel Yahweh ogbe o. Constance Yahweh Yahweh ogbe. Oya wa o gege o gbobo wa. So pon opo egbe obu wa o. Iobun. Oh, okay. Waka bo ada ho se. E man so where Yehovah yen ho Yehovah meta. Yehovah. Now it don't say gbe Iobun. One way he kebe he and was kegbe. Na waka bo ada ho. Iobun. Okay o. Iobun okay o. Going okay o. Iobun. Going. Gone. Tau. Iri obi uni. Iobun. You was it? Iri obi uni. Iobun we call. About bay. Friday mo agbon Iobun bay. Constance awo Iobun bay. Blessing aye Iobun bay. Adoge Debbie Iobun bay. Some of them there Iobun bay. Nambulele Yahweh that can't mention. Even we do agbon de gbegban. Okay. Yahweh ma gbin Iobun. Okay, yani wa gbin Iobun en he wa ogbe. Opobo ni ahia o ya ma. No isagbe. Ima here say who die ho. Ima here say then wa tani warun. Ima here say Abia go.
Imahiyese. Going. Okay, oh. Going, okay, oh. Going, okay. Going. Imahiyese. Going. Gone. Taum. Imahiyese. Imahiyese. Abaigbe. Sayawe imahiyese ogbe. Ọba agbọn imahiyese ogbe. Demudia imahiyese ogbe. Ayiye imahiyese ogbe. Iye Samuyobo imahiyese. Oh, wedi ebo bai. Aro ni ereba o ero ye aro rewa re imahiyese. Rita na bulele yogun. Iya Rita naka gbene wedo agbon ka egbijagbe ban. Odo do gbin ogun ni ha. Akini me imahiyese o ebe we wa gbe na. Imahiyese. Imahiyese. Adoge debi imahiyese ogbe o. Glory yamu imahiyese ogbe. Ya ogbe. Okobo ni Edo wa da ho so. Ewa ni bun ya da ho so ya gbodo na. Izodeuwa. Wa da ho so. Benu ra no kwa ya ta ime ya ta. Izodeuwa. Ebe ni ya ta besuku ime ya ta. Izodeuwa. Going. Woohoo! Going, okay, oh. Going. Okay, Izodeuwa. Going. Gone. Tell me, Izodeuwa. Izodeuwa. Who we are? Izodeuwa. Wait a minute, where I where I think about it. Izodeuwa. Who we are? Izodeuwa. Yage manogbe o. Constance Yahweh Izodeuwa ogbe. Omaragbon Izodeuwa ogbe. Aye Izodeuwa ogbe. Akidime Izodeuwa ogbe. Idemudia Izodeuwa. Izemudia yemi pa bako. Ukiribom. Izodeuwa. Izodeuwa. Okay. Adobe Debi. Izoduwa. Mewa ayi wa so Izoduwa. Izodeuwa. Lórí yamu Izodeuwa. Gbe iye o Samuyobo. Izodeuwa. Gbe Junior aye. Imahiyese. Okay, correction. Okay, naka gbamba. Rita, where I can see the answer is before the question. Why? Mama tell before the question. Oh, why? My mother gave video. Well, I gave video. You see the answer before is before the question. When I give video, Izodeuwa or the Oduwa, yeah, Gualo. Don't forget. I will call you. Izegbewa.
atu wa ko daga even mani e be mani hu patako wana wa ko daga okay I will going okay I will going okay I will going okay going go zegbe wa going go down izegbe wa ezi gbi owe izegbe wa aigbe iye o sabe yobo izegbe wa gbe omaragbon izegbe wa gbe Solomon David izegbe wa gbe akidime izegbe wa gbe usayawe izegbe wa gbe aye izegbe wa gbe Daniel izode wa no naka gbemba we do gbena naka gbemba o izode wa ma we gbe so naka gbemba izode wa ode wa adore izebe wa o bagbe izebe wa mata izegbe wa izegbe wa adore obe we wa gbon ni adore wa gbon ni edi obe niki Isaiah say izode wa izegbe wa ewani bu wa we wana o bobo hey bonus edo osegbedo edo do the last one edo if I eva ma te yo iwon do no go wow iwon do no weswe iwon na iwon do no if no dey mind owo eva ya e then you say e han hiyan agbaro no we gbo egbe no e bo ke wa ke wa ke wa ramu ni e wa amaso wo ma ai wa ye he o wa si wo wa woo ke wa ke ke aga ramunye wa amaso wa ai wa ye he o wa si wo wa you wanna know okay o iyan agbalo gbedun e bo okay now okay o ke munye o amaso woba ai wa ye o wa sibo wa iwe dodo going okay o going oh if you do I don't know what oh look at fine wow
going, gone. Matao mo. Gay. Ke, woo, dagay. Matao mo. No kauro ke, woo, no bogiva. Ke, isa. No bogia. Ke, agadagada. No bogia. Agadagada. Bunyo. Okay. Agadagadaga munye igbava. Nukpoge baba na munye no ge munye. Amaso wala ai rimana ge ai va ye o alaka ge patamu alaka sibu do on kodike alaka sibu do dagay ke ise ke agadaga munye o abaso woma ai ba ye o alaka sibudo Age mano no gbebo ye eye ma o e ma so ba gbebo ye so be gbebo adoge wo sun wo ogbo iye saven yobo okay we gbo ogbo wo hi o yen gbe okay adoge do gbe adoge do gbe ise saven yobo ima ona we ma ona na okay ima ona na okay o de gbe gbon we saven yobo agada agada gbe o demudia wo no ka wo no no poge ba wo poge ba no poge wo poge na ye ye agada munye o amaso wo ba yen ba ye o alaka sibodo kade won agbon ba ye ROEN HEN ba ye o ba ye okay akidime e ma bi dun gbon wa o ba ye o I know. Akidime. I said, what I'm bully. Okay. Benoka raw. You say, I want Beva, if I know how. Okay. You say, with our you bo. Money. Da, money, oh. Money, no. Because I'm saying, wait. He said, agada. So one yeah, saya we work with them. He said, look at Wodiki, no forgive all he said, no forgive agada. I'm asking, so woman, I a worry about yeah. Alaka sibodo. Aye. Ese. Ise. Agada. Adobe. Agada. Aye.
Iyo sabe yubo. Uro. Awake se udo. Okay. Awake se udo. Okay. Awake. Anyway. The bang radio. Solomon, ilé mu dia. Gbogbo yo. Iye sabe yubo. We are not okay, so not Sayawe. Where is your own Sayawe? Ugmande gongi ye wonia. Oh. Yo gagwalo Sayawe Sayawe boku. Sayawe. Mami oh. Bandere. Ke ise oh ise va iso pa kan ke ise ke agada agada aso wo ma bore okay yi ta ban okay wa ye o ara kasibodo okay ogbe hawo ise agada eva gbebo ama so wo ma eva ye Akasibodo. Okay. Oya ewo gbe bawo. Oh ya wa ya o ọba ifo. Okay, se o se yawe. Asawo yan mo ka o. But worker wa agbon we no get want ta. Say work agbon we. Yes. Yawe. Wo adogo ka wa agbon adogo ka wa agbon wo okay iye o sabe yobo what no we are all learning you don't in my yawo ono na ai me ma no yen matada e wo bu ma me ke ise ke agada ke ise ke agada ke ise ke agada ke ise ke agada ke ise ni wa ya ta again there me ye yare o wa no wa we na wa we se wa ma o iye o saben yobo gbon la dia o saben yobo o saben yobo o si a rin eni iyi obi o saben yobo mami aro na dari yo ni egi oni ogedo ebodo ari aro yo ni ameke na te na te ebo mai na di yo aro yo to agbo yobo dobo oni wa ogima o si ami eni iyi obi o samen yobo oboke oyima la we gbe dobe o baba ma o so la e de Wednesday e de Friday la we gbe wa we dori o pe on be gbagbe ade you don't know ko ye no kwa e Holland wa yo do we ando magio tu wa ya fe o aropie Holland aropie ni ate KLM ya fi egbe o ko fi egbe o ri e iso to we ga ya turi o kami ni bo ni ya o
Waya be wa o sabade bama ya o sabafi agbedo ise the iyo border do sabara wa no tendo mu ege awe do mu ma mabo ege makino ege mankodi yeke o mu makoda o na o da o ma age kan ebi ya asma ba fian gbo sa ara mo asma bo ni Jesus Christ ise ọba wa ino re do ato ipebe kete eri ga ma o ga ma o ye pe mo dugie ọba yìí ló bọ̀ ifo iṣẹ́ ọba àtọ́pẹ́ iṣẹ́ ọba àtọ́pẹ́ iṣẹ́ wàyákóyọ o ẹ̀dí Sunday yàkwẹ̀ wàá rí òwú gan wàá gò sàlóbà o àwọn èdè bíi ẹgbẹ̀dẹ́ Wednesday ìwé náà wà wíyẹn ya dó o ní màá wẹ̀ ẹ̀ náà gàn náà wà yà mọ́sẹ̀ o àbí yìí mà wàá lé bàá sí o wàá wẹ̀ mí náà yẹ bàbá ẹ̀ bà ẹnu wà o àtàmúwárí bá wà èbì ẹ wà sẹ́kì wà wèrè gbé àdó ẹni wà wà bí ọ̀dọ́ èyí ọ̀nà o àkóyọ o ọ̀rá sì mà bọ́ o ẹ̀hún wà yáfẹ́ yẹ̀mẹ̀ pọ̀ ó sàlùbà wà yáfẹ́ ni wà rí náà mẹ́rin wà ó yà yé wà rí sábà yìí wà rí o iṣẹ́ sábà mayaro oweki ade Wednesday etu salobwa waya baba o